Africa Content TV. Mọ̀tàlẹ́ ọkọ rẹ o. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin ìdálẹ́ obìnrin. Gbogbo obìnrin tó bá ti lówó lọ́wọ́ ló lọ kádàrá yín kádàrá eré ibú olùgbé kiri. Ṣé dandan ni kọkùnrin nìkan máa lówó ni? Ọlọ́run ní pè. Ọlọ́run ní sọ ta ni ó lówó ta ni ó lọ́lá. Kó wá jẹ́ pé ìyàwó tiẹ̀ tó bá ti lówó ń lo kádàrá mi ni. Ẹ̀rí tí tòun ọ̀dà mi kò tiẹ̀ ṣe fẹ́ dà. Ọlọ́run mọ̀ pé yóò sì lọ́yàn wá. Ó sì fún ọ níyàwó tí ọmọ bọ̀ ọ́ láṣìírí jàǹbá òjò ọgbádùn àfìgbà tó lè dànù. Ọwọ́ lè dànù tán Ọlọ́run wá dẹ òṣìṣẹ́ onítàrà. Ẹni abákádàrà ọkọ màdámù mọ́ tọ́ba ló wọ̀n sọkọ màdámù mọ́ yóò jẹ ìyà. Ọ̀ya tí wọ́n máa pè é lọ́kọ màdámù máa lo mọ́tò màdámù máa gbélé màdámù gbogbo èèyàn máa dọ̀bálẹ̀ fún ọkọ màdámù ni ìyẹn máa dá kọjá kọ́ padà máa lọ gbàrú bódìjà. Ìdàlùmárì wùlá yẹ̀rìá kàyílà tàkàlùfà fàdáwà fúkúsẹ̀rẹ̀ yálé ìdàhásùfà. Ìbárìpọ̀ ọkọ àtìyàwó ó pọ̀ ó ní spiriti tó ń bára wọn rìn. Ń bẹ nínú ìyàwó tọ́jọ́dọ́ èèyàn tó jẹ́ pé tiẹ̀ lọ́lọ́run wò máa yàn láti èèyàn fi rí ṣe téèyàn ò dẹ̀ nímọ̀. Ẹ̀yin ọkùnrin ayé tẹ́ ẹ bá fẹ́ lé obìnrin lọ ẹrù lẹ́ẹ̀mejì. Àwọn obìnrin kan bẹ nínú ayé àwọn obìnrin kan bẹ wọ́n kanra bẹ̀tù wọ́n kọ̀wọ̀ sí ni àwọn kan kọ̀wọ̀ sí ni wọ́n fi kanra àwọn kan jálábòsí ni wọ́n fi lọ́yàyà wọ́n à lè fi yẹn dájọ́. Ọ̀mẹ́ni Ọlọ́run ti dúró ẹ lára ní ìyàwó manage gbogbo wọn a lè ṣe ká má níyàwó bẹ́ẹ̀yàn bá níyàwó mẹ́rin ìkan wà nù wọn tí ó yẹra kú oníyàwó mẹ́rin kọ̀ wá sí kankan tó burú pẹ́ẹ́pẹ́ ó yẹ kó ń tọ̀ wọ́n yẹrẹ wò níjọ́ wèrè ká wá bá wá láti bàtà lọ́ọ̀dẹ̀ sí kẹ́ẹ̀tì ẹjọ́ wà nù mọ́tò ẹjọ́ máa wà mọ́tò lọ ìwọ jẹ́ǹtù ọlọ́pàá wa da yín dúró ìyàwó tí ń bẹ wájú yóò kọ pé ọ̀gá ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ ọkọ mi farabalẹ̀ mo ti ní o farabalẹ̀ ọ̀gá ọlọ́pàá sẹ́yìn ya wèrè kí ló tó dé iṣẹ́ tó ń gbà nù nígbà tó bá wà lo wèrè yẹn sọ́dọ̀ rẹ̀ wàá fi sùúrù gbé torí wúlò fáwọn wèrè ta ó wá pọ́sibù kúrò ọmọ jònísìnà tó jẹ́ pé ní ọba sọ̀rọ̀ ọkọ ẹ̀ lẹ́yìn yéé gbogbo ara ní ẹja yọ kọ̀wọ̀ síbàjẹ́ àmọ́ kò kọ̀ láti dún wájú ọkọ rẹ̀ tí ọba sẹ́ni kankan bẹ̀ tí ó pè é kí ló tó fẹ́ sọ ẹ̀yin arìndì òpònú yìí ẹ̀yin wèrè òjà gbórí rẹ lòdì á lọ fi gbá parọ́ tí ó sọ̀rọ̀ burúkú kì í ṣe gbogbo ntọ́kùnrin bá sọ nígbà tí bínú lọ́wọ́ ló fi mí yẹn ẹ̀dá tá a dáhùn obìnrin nìyẹn. Àwọn mùsùlùmí kan ní a lọ sókun gbogbo oníjàmbá betrayal pẹ̀lú ọjọ́ àtibọ̀tán owó ni wọ́n fún ẹni ipò ni wọ́n promise ẹni ilé ni wọ́n promise ẹni business ni wọ́n promise ẹni tó fi wá lọ betray ẹni ẹ ti jọ gbà bọ̀ wàláì níjọ́ tí wọ́n bá já ọsọ́kan ọlọ́pọ́n o ò ní rẹ́ni kankan tó tiẹ̀ wọ́n lọ sójú ogun wọ́n bá kó àwọn mùsùlùmí lógun ọjà jẹ wọ́n bá kó wọn lọ sí ààfin ọba yẹn wá fẹ́ test wọn ọba yẹn ní ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà tí a kọ́ wáyé tá a bá rẹ́ nìkan nínú yín tó lè sọ tán tó lè sọ àṣírí bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ̀ fi ń ráyè ṣe ẹ̀yin mùsùlùmí tó lè ṣàṣírí fún wa tó dẹ̀ lè jẹ́ ká máa àṣírí àwọn tẹ̀ ẹ̀jọ̀ wá gangan á sọ di bákejì ọba wọ́n bí ẹnìkéní onítọ́ba kànáà tó wọ́n dalẹ̀ kó wọ́n máa lọ ọ̀dọ̀ Ọlọ́run wọ́n bí ẹnìkejì oníkú yájẹsẹ lọ mọ ntọ́lọ̀ ń sọ nípa ọ̀dàlẹ̀ ni innal munafiqina fi darki asfali minan nar kò tó ná lẹ́yìn gbòǹgbà wọn náà tán ní sètáni ọ̀gá rẹ̀ ó tó wọ̀ wọn bá dọ́dọ̀ ẹ̀ lẹ́ẹ̀kẹta ọ̀rẹ́ wa kí ni wọ́n ṣe owó ojú kìíní owó ojú kejì mo ti sọ fún yín pé ara bìtírẹ́yà kì í balẹ̀ ọmọ tún owó sí sètáni bá kó sí lẹ́nu ó lé mi ọ̀sọ̀ gbogbo àṣírí fún yín o tọ́ba jẹ́ pé sọ mi di gbákejì ọba ọba ní ẹjẹ́ yẹn ọmọ ọbọ̀ ń bì lọ́ba bọ́ta ká tó sọ ẹ di gbákejì ọba ó di ọ̀tán la á pe gbogbo ayé tí Ọlọ́run bá fẹ́ fi bìtẹ́yà sẹ̀sìn
ìmọ̀ ṣẹ̀sìn àwọ̀rò ni ẹ̀sìn àwọ̀rò ni betrayal máa ṣe. ọba bá ní ẹ̀kéde àyàn bá kéde ọba gbogbo òlú bá pé ọba wa ní àwọn márùn yòókù tẹ ẹjọ́ kó wọn wá ọyẹ ẹdè wọn lókùn lọ́wọ́ ẹdùn wájú òun nìkan lẹ gbọ́dọ̀ dè lókùn tóró ti fẹ́ di ọ̀tún ọba báyìí ọba bá ní ká tó lè gbà pé òun ní padà dalẹ̀ wa torí ẹni ọba dalẹ̀ nìkan tó fi wá bá ẹ kò sí iyèméjì yọ dalẹ̀ tiẹ̀ náà lọ bùnmí mọ̀nàmọ́láká náà máa rẹ̀ ọba ní ẹ fún ọkùnrin yẹn ní idà tó mú dáadáa ká lè bá a sún òun wípé òun ní dalẹ̀ wa àwọn ọmọ ìyá rẹ̀ tẹ̀ jọ wá bá wa jagun bẹ́ẹ̀ méjì lórí inú wọn kárí ká sún ọ̀ pé lódodo ó ti dára wa ó sì dọ̀tún ọba lónìí wọn bá fún ní idà ó ní ọba kíló dùn tó yàn olórí ibú ni wọ́n tẹ́lẹ̀ torí ẹni ọba jẹ́ betrayal láàrin ìṣẹ́jú kan sí kejì lọ́rọ̀ rẹ̀ ọmọ yípo wọ́n sì máa ma irọ́ pa wọ́n máa dùn lẹ́nu wọ́n máa dá ní eye service ilé tí ń dùn tí a bá torí bọ̀ wọ́n olùkọ́ àwọn bàbá jẹ́ wọ́n bá fún nídà lọ́ba yọ ìdá ó gé orí ẹni èké ní hàn ọlọ́ba mo ti gé ọba ló tó kẹ́yìn kan ó bẹ́ orí ẹlẹ́ẹ̀kejì ọfẹ́ bẹ́ ìkẹta ọba ní dúró ẹ̀yin ọlọ́pàá tòun dà ẹ mú ọkùnrin tí ń bẹ̀yàn lórí ẹ dè lọ́wọ́ ẹ dè lẹ́sẹ̀ ọba ní oúnjàmbá gedegbe lélẹ́yìí ẹni tó lè díjú mọ́rí bẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ lórí nítorí ipa aláàfin nípò igbákejì ọba níjọ́ ẹlòmíì bá lóun ó fún lọ́ba yọ bí àwa náà lórí ó ní ẹ̀dẹ́ ọlọ́run ti kọ́ pé kèfèrí lélẹ́yìí ó kù sí ẹ wá hàǹgì ẹ máa wá dáná mọ́ lábẹ́ tó tí ó fi kú kí náà máa jó gbogbo ara tí ó fi lọ jóná lọ. Inna Allaha la yuhibbul kha'inin. ọlọ́ni mo kórìíra oníjàmbá mo kórìíra betrayal. La yuhibbul kha'inin. ẹ wá rí betrayal àtàrí yẹn kò ní túmọ̀ lọ́dọ̀ olóṣèlú o tí wọ́n bá jọ ń jẹun lọ́wọ́ ń sìn wọ́n láwọn kálukú ń sọ̀rọ̀ àwọn lọ́wọ́ ni ẹ jẹ́ nǹkan ó yí pẹ́kẹ́ ó kálukú fa ìwé rẹ̀ ni o mítìn tó lóṣèlú bá ṣe láago mẹ́sàn-án alẹ́ bẹ́ẹ̀ bá pàdé láago mẹ́fà àdájí má rò pé mítìn yẹn sí ó ti hóde o ìyẹn tí atẹ́kùn ti gbé lọ ẹni ẹ bá múra yín tó lóṣèlú bá fẹ́ múra wọn tí wọ́n fẹ́ dìbò ní wọ́n fi kóra wọn lẹ̀ wọ́n kó gbogbo délígẹ̀tì lẹ̀ wọ́n lọ tí wọ́n bì kan ni wọ́n sì gba fóònù pamọ́ lọ wọn torí àwọn àpọ̀jà jàǹbá ta fún jàǹbára làwọn jọ fẹ́ ta owó tí ọgbà ni wọ́n gbélé lọ owó rẹ ni ọgbọ́dọ̀ ló fóònù tó bá dàárọ̀ ládàá fóònù rẹ padà wọ́n wá máàcì wọn lọ bí wọ́n ti dìbò bí ẹlẹ́wọ̀n wọ́n ń dìbò tán báyìí wọ́n á dá fóònù padà fún kálukú ẹni ò jẹ́ kí olóṣèlú nísìnyí láyé gbogbo ẹ̀yin tọ́lọ̀ ti dá lọ́lá láyé ẹ má jàǹbá ọlọ́run ìjàǹbá ọlọ́run ní kẹ́ ẹ má ṣe lọ́wọ́ ìwọ nìkan kọ́ lọ́lọ́run dá lọ́lá ìwọ nìkan kọ́ lọ́lọ́run rí àwọn kan máa ṣe ju tiẹ̀ lọ tọ́lọ́run fún wọn ní nǹkan kan láwùṣà àtọ̀lẹ́fà kìrọ̀ mìfìlàlẹ̀ di àtọ̀ọ̀ka àwọn tí ń bẹ palẹ̀ ṣọ́ọ̀bù mọ́ àwọn ọmọ tí wọ́n ń gbá ṣọ́ọ̀bù tí wọ́n ń gbọ́n ṣọ́ọ̀bù ìbẹ́nu wọn tó rẹwà jù ẹ lọ nígbà mẹ́wàá àtòwọn àtẹwà rẹ̀ ọgbọ́dọ̀ wọn kúnlẹ̀ fún. Láwùṣà àtọ̀lẹ́fà kìrọ̀. ó wá gbọ́dọ̀ bínú kọjá yìí rẹ máa mà kọ́nà ló rẹ̀ wọ́n fún ọ. ètò pẹ́jù ẹ ló ń bẹ ní. ẹ̀yin tá ń ṣiṣẹ́ lábẹ́ àwọn tọ́lọ̀ ti kẹ́ ẹ mọ́ jàmbá tẹ̀yin náà bá fẹ́ jẹ́ nǹkan láyé. gbogbo oníjàmbá wọn èyí bì kan dé sí. Alhaji Rashidi Àyìndé Mèrèǹgè lójókòó yìí wọn lè káyé ẹni ọ̀tẹ̀lé wọn tí ó ti jàmbá wọn. nígbà tí ẹ̀jẹ̀ pé Kùránì kan sọ pé majority ẹni tí máa tẹ̀lé olórin ó ń jàmbá ni wọn. Wàṣúwàrà yàtàbí òhun mẹ́lìkà ọlọ́run ní majority ẹni tí ń tẹ̀lé olórin ó ń jàmbá ni wọn. Alam tarahum annahum fi kulli wadin yahimun wa hum yaquluna ma la yaf'alun. Ètí wọn ò lè ṣe ni wọ́n máa sọ fọ́gà wọn. Níparí alájà wa bàrí máa dé tí bàbá ẹni bá ń bẹ láyé
èèyàn máa rí ọlá bàbá lò níjọ bàbá èèyàn bá lọ tó bá jọ lọ́lá lèèyàn mọ̀ yìí kó ń jàǹbá làwọn èèyàn. gbogbo ẹni tó lóun ó kú lórí Alájà Bàrí máa dé máa wọ bí gbogbo ẹni tó lóun lè kú torí Aláàjì Barrister mélòó wọn lọ́sẹ̀kù mọ́nú ilé yín mélòó wọn ló wò yín lẹ́yìn mọ́ mélòó wọn ló rántí àwọn ọmọ mọ́ mélòó wọn ló rántí pé yẹ ká kunlé mélòó wọn ló rántí pé yẹ ká tún lè ṣe ìgbà bá ń bẹ láyé tọ́jú ara ẹ̀ má gbójú lẹ́nìkan ó ń jàǹbá lọ́mọ ádámà. níparí à ń pe arákùnrin kan ní Abdullahi ibn Ubay la'natullahi alayhi afa wa náà káfí ẹ̀mí yóò kùn dálẹ́ afa ìwọ kò súnmọ́ mi afa máa bá ń dákọ̀ àwọn afa kọ̀ọ̀kan ń bá ní mọ̀ yín gbàgbé àwọn míì Aláàjì wa sí wọn lọ́wọ́ Aláàjì wa ìyànda ọlọ́run máa pẹ̀lú yín Aláàjì wa Muhammadu Saheed èèyàn mi dáadáa Aláàjì wa arábìnrin lọ́dọ̀ former deputy governor àbí mo ti sí pé ọlọ́run máa pẹ̀lú yín Aláàjì wa náà gbé kan líláfíà sí wa ní wọn líláfíà Aláàjì wa sí wọn Abdulkalim àdúrà yẹn gbà kalẹ̀ ẹ wá rí líláfíà ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n pẹ̀lẹ́ bàbá kọmọkùnrin kọ kádélé báyìí kó sì gbalẹ̀ débẹ̀ báyìí kó dá lọ́rọ̀ báyìí ọlọ́run ní táwọn obìnrin ọ̀hún lé mọ̀ àwọn obìnrin ò ní hàn lé mọ̀ àwọn obìnrin ò ní hàn lé mọ̀ owó ló fi rí ẹ bá ṣe láàrúnà kan lórí ẹ̀. Abdullahi ibn Ubay níjọ́ tí Ànábì dẹnu Mẹdínà. sallallahu alayhi wa sallam. Ànábì ọba mo fẹ́ sọ lórí wa àwọn ará méjèèjì tí ń bẹ ìlú Mẹdínà wọ́n ti decide pé Abdullahi ibn Ubay làwọn òfìsì olórí àwọn tòró ló lówó jù òun ló ní gbajúmọ̀ jù. déédéé ìgbà náà l'Ànábì wọlé àbámẹ̀rẹ̀ ń gbè gbogbo ẹni ọba jàmbá ẹ̀ láyé máa wà túbọ̀ tán wọn bọ̀ gbogbo ẹni ọlọsọ tó wí síbi tó ti ń jẹun máa wo ojú ọkàn yẹn ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ torí pé ẹni tí ń bẹ ìjọba fẹ́ fà ó mọ́ra tó sì lọ́ọ́ dínà bẹ̀ máa wo tí ó gbẹ̀yìn rẹ̀. Aláàjì Mèrèǹgè ọ̀nà gíga yín ọ̀nà yín jìn wọn ò mọrú ẹ̀dá tọ́lọ̀ dá ọ ni wọn bá ti dalẹ̀ rẹ̀ níjọ́ wọn ti dalẹ̀ rẹ̀ oríire wo ni wọ́n ṣe bọ̀ wàláì tó burú fún wọn sí. déédéé ìgbà tí wọn fẹ́ fi Abdullahi ibn Ubay yìí jọba wọn là nàbì dé òun yọ lójì kan pẹ̀lú yìí gbogbo ara Mẹdínà bá ní látòní lọ ìlú yìí ìlú Yáfírìbù là ń pè tẹ́lẹ̀ á ṣe ń di okọ̀ ìlú yìí ọmọ di ìlú ànábì ìlà fi ń pè ní Mẹdínà ìtumọ̀ Mẹdínà ìlú ní ń jẹ́ bẹ́ẹ̀ Mẹdínà tún nàbí làpèjà rẹ̀ ìlú ànábì. àti gbàyẹn ní Abdullahi ibn Ubay yìí ló ti mú ànábì lọ́tà òun náà gba Islam ọwọ́ àṣẹdẹ bíi pé ó súnmọ́ ànábì pẹ́kípẹ́kí bá ànábì bá ń jẹun fáyìn wọ́n jọ máa jẹun ni ìbànújẹ́ pé wọ́n lò jẹ́ ń dọ́ba nísì bẹ́ lọ́kàn rẹ̀ lọ́jọ́ tí wọ́n lọ sójú ogun òun ló dá ọ̀tẹ̀ sílẹ̀ ní Uhud tí wọ́n fi pa mùsùlùmí tó lé ní 100. níjọ́ tí wọ́n parọ́ zinamáyàwó ànábì ìyàwó Aisha òun gangan ló wà lẹ́yìn irọ́ kí wọ́n pa yẹn oníyàwó ànábì ṣe ṣìnà ni. ẹ̀yin obìnrin ẹ bá rẹ̀ ni tó ń parọ́ mọ́ yín tó ń dìtẹ̀ mọ́ yín ẹ lọ mọ̀ pé bí gíga láàyè yín ni ẹni ayé bá ti ń dìtẹ̀ jù tí wọ́n ń parọ́ mọ́ jù wàláhì àsìkò àgbéga rẹ̀ ń bọ̀ ni o tí ò bá relent yóò padà débi gíga. Sètáni ó ti àwọn èèyàn ẹ má kí wọ́n ti ń pa ń bàbá Tinubu ni ẹ ti àgbàgbé nu bàbá wẹ́nu wẹ̀ à ń ṣèṣe lẹ́ẹ̀dẹ̀ṣe bàbá wẹ́nu wẹ̀ ìdẹ̀ṣe mi ló kàn ẹ wá dúró tí ń pamọ́ Tinubu wọ́n pa irọ́ ọmọdé bíi pé àwọn ọmọ rẹ̀ gan wọ́n ń fọwọ́ di etí ni pé àgbọ̀rú eléyìí rí ṣébi tọ́lọ̀ ní òde sí òsì padà débẹ̀ níparí Abdullahi ibn Ubay ọwọ́ àtijọ́ tó jáde láyé àwọn ọmọ rẹ̀ wá bá nàbì wọ́n là nàbì bàbá àwọn máa kú sàábẹ̀ rẹ̀ sì ni àdánwò tó wá wà níbẹ̀ ni pé àwọn rò pé bàbá àwọn travel ni àwọn ọmọ pé bàbá àwọn ọ̀làrí mọ̀gìrì
ẹsẹ̀ rẹ̀ yọ ọ̀làrí magiri ó sì kú ó sì tilẹ̀kùn mọ́ra ẹ̀ àwọn àròpọ̀ tíráfù ni òórùn ló jẹ́ kí gbogbo ará àdúgbò ọmọ pé bàbá àwọn ti kú. Ànábì ọ̀wọ́ adákùn wa lọ kírun sí la lànàbì bá dìde olóhùn lọ kírun Kùránì wa ní wàlá tẹkif alákọ̀bùrì ahadi mini umma tahabadan gbogbo àwọn bìtírẹ́yà tó o mọ̀ ọ gbọ́dọ̀ kírun sí wọn lára nígbà tó yá wọ́n tún wá sábà nàbì àti ṣe nǹkan wa ànábì dàpọ̀ bá wa ṣàdúrà sí ànábì náà bá tó tọrọ àforíjì ọlọ́ni la wíṣẹ̀ fárítà náà sábàáyìn náà mara lan àfẹ́rẹ́ náà tó o bá ń tọrọ àforíjì fún 70 times lójoojúmọ́ tó o fi wúrò láyé lan àwọn àfáàní ẹjọ́ kò yìí lan bìmánà abadan láíláí èmi ọlọ́wọ́ ní foríjì kò sí bẹ́ẹ̀ lè ṣe mí ní foríjì. Èrè gbogbo bìtírẹ́yà nù ìwọ náà lọ chẹ́ẹ̀kì ara ẹ̀ wò ọkọ ẹ̀ ló ń bìtírẹ́ ni ìyàwó ẹ̀ ló ń bìtírẹ́ ni àròṣìdíyà ló ń dá jàǹbá lẹ̀ láàrin wọn ló fẹ́ dà wọ́n rú ni ìwọ náà ló ń sọ̀rẹ́ ọ̀tún ló ń sọ̀rẹ́ òsì ìwọ náà ló ń lé àwọn èèyàn kú bẹ́ẹ̀ ló tún mú yàn wọlé ọ̀sọ̀rọ̀ ẹ̀ di clearing and forwarding bọ́ ọ bá fọwọ́dù àwọn kan ó sì kílí àwọn kan ó sì tún mórí pamọ́ ó rò pé nìkan ò rí ọ mùnáfíkì azọ́lùmí túlétúlé wetin wò yìí ló tún wọ̀ ohun tó tún yín mú kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ kó túbà jàgbàjàgbà rèdèrèdè ló ń bá ká. Túlétúlé bó ṣe ń wò yìí ló tún rọrùn ló tún gbé mú. Kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ kó tún bá jàgbàjàgbà rèdèrèdè ló ń bá ká. Mo sọ̀rọ̀ kan fáwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé mi níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nígbà ariwo èpè tí mi ò ṣẹ̀ tọ́gbàgbóró. Àwọn ọmọ yẹn ń káyà òkè mo ní mi ìmọ̀ orí tó lọ́n fẹ́ ṣe níjọ́ mo ti bẹ̀rẹ̀ ayé mi tó orí kan bá ti fẹ́ dé àwọn kan kàn ṣàdédé ohun ọ̀tẹ̀ kan wọ́n sì máa pariwo tọ́ba ìlọlẹ̀ báyìí wàláhì orí òde ẹni ṣètánì fẹ́ lò láti dínà orí nu níjọ́ orí ń bá wá dé àwọn náà wọ́n tún sáré wá kúnlẹ̀ bí wọ́n ṣe ṣe ń jọ mo di chairman piggy welfare board àwọn náà wọ́n dìtẹ̀ níjọ́ wọ́n fẹ́ búra fún mi àwọn ní a tún sáré wá kúnlẹ̀ ẹ̀yin obìnrin ìbá yín 1 million tọ́lá bá dọ̀rọ̀ ète àjẹbá yín fa o àbánirèǹgè ibi mo fi wá àsìkọ́sì mo bí ọlọ́run má ṣe wálé jàmbá o ká tó continue ẹ dàpọ̀ ọlọ́run má ṣe wálé.